A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ tí ó tún jẹ́ olùdásílẹ̀ School of Politics, Policy and Governance SPPG Obiageli Ezekwesili ti fi ìwé memorandum ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Níbẹ̀ ni ó ti bu ẹnu àtẹ́ lu wíwó tí wọ́n wó àwọn ilé ní Makòko wípé èyí ṣe lòdì sófin kò lẹ́tọ̀ọ́. Nínú lẹ́tà tí wọ́n kọ ní ọjọ́ 19 oṣù Kínní ni Ezekwesili ti ṣe àríyànjiyàn wípé wíwó àwọn ilé wọ̀nyí túmọ̀ sí wípé ìpínlẹ̀ ń fi ọwọ́ lágbá mẹ̀kúnnù lójú àti ìtẹ̀tọ́mọnìyàn lójú mọ́lẹ̀. Ó béèrè bóyá ìṣẹ́ á máa yí ipò padà kúrò lọ́mọ orílẹ̀-èdè. Ó ní àwọn olùgbé Makòko kìí ṣe ẹni yá orílẹ̀-èdè lò, wọ́n jẹ́ ojúlówó ọmọ Nàìjíríà. Gbogbo wọn ni wọ́n tàn láti dìbò fún àwọn ọlọ́rọ̀ olóṣèlú nígbà ètò ìdìbò. Wọ́n ṣiṣẹ́, wọ́n ní ẹbí, àwọn ọmọ wọn tí wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún ètò ẹ̀kọ́ wọn jẹ́ ọ̀kan lára àwọn tó mọ̀wé jù. Mínísítà àná kọ̀rọ̀ ojú sí ìjọba ìpínlẹ̀ Èkó lórí bí ó kò ṣe mú àdéhùn tí ó ní pẹ̀lú àwọn adarí ìlú yìí ṣẹ. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ìjọba ti kọ́kọ́ wí fún àwọn ará àdúgbò yìí wípé ilé tí ó bá súnmọ́ òpó iná pẹ̀lú 30 sí 50 meters nìkan ni wọ́n máa wó, ṣùgbọ́n ìjọba kò mú àdéhùn ṣẹ pẹ̀lú bí wọ́n ṣe ń wó ilé lọ́rọ̀gbọ̀ndàn wọ inú Makòko. Àwọn alámòjútó ṣe àkíyèsí àwọn ilé tí ó wà láàrin 277 àti 522 meters sí òpó iná tí wọ́n ti wó dànù. Ezekwesili ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àìládéhùn fundamental breach of trust and legality bí ó ti fi ìjọba wé ajagunbalẹ̀ land grabber. Ó tún ṣe àpẹẹrẹ ìròyìn ènìyàn 4 tí wọ́n tún ṣekú pa níbi wọ́n ti ń wó ilé tí ó fi ìṣẹ̀lẹ̀ yìí wé ìtàn Nabat àti ọba Ahab nínú Bíbélì. Ó ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ ìjọba yìí ti ṣe àgbékalẹ̀ humanitarian emergency pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mọ̀lẹ́bí tí wọ́n ti di aláìnílélórí. Ọ̀pọ̀ ló ń sun ìta gbangba nínú òjò, oòrùn, ààrùn, fàákájà àti ebi. Àwọn ọmọ kò lè lọ iléèwé mọ́. Wọ́n fi òpin sí ọ̀nà àtijẹ àwọn mìíràn lójijì. Ezekwesili wá ń béèrè fún ìdádúró ilé wíwó, kí wọ́n ṣe àfihàn èyí tí ó bá lọ pẹ̀lú òfin òpó iná, kí wọ́n sì pèsè ilé pàjáwìrì fún gbogbo àwọn tí wọ́n sọ di aláìnílélórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fi àtìlẹ́yìn ìṣèjọba rẹ̀ hàn sí Nigerian Law School bí ó ti jẹ́jẹ́ àtìlẹ́yìn ọlọ́jọ́ pípẹ́ pàápàá jùlọ sí ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Èkó. Gómìnà sọ àsọdájú yìí ní bí ó ti gba àlejò Director General Nigerian Law School tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò, Ìyáàfin Olúgbémisọ́lá Olúṣọ̀tẹ̀, tí ó jẹ́ obìnrin àkọ́kọ́ láti gba ipò, ni ó darí ikọ̀ aṣojú láti wá ṣe àbẹ̀wò sí Lagos House Marina. Sanwó-Olú kí Odúṣọ̀tẹ̀ kú oríire bí ó ti ṣe àpèjúwe ìyànsípò rẹ̀ ní èyí tí ó fìtàn balẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí, bí ó ti ṣe ìrántí ìpínlẹ̀ Èkó pẹ̀lú àṣà tí kìí ya obìnrin sọ́tọ̀ àti àtìlẹ́yìn fún àwọn adarí obìnrin. Gómìnà tún ìlérí rẹ̀ sọ lórí àti pèsè ilé fún wọn ní Bordelon Road. Ó ní ìlérí yìí ṣì wà síbẹ̀. Odúṣọ̀tẹ̀ wá fi ìdùnnú rẹ̀ hàn sí ìjọba ìpínlẹ̀ Èkó fún àtìlẹ́yìn wọn ọlọ́jọ́ pípẹ́ pàápàá jùlọ lórí ìdàgbàsókè ohun amáyédẹrùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Wọ́n ti ṣe ìdánimọ̀ 177 èrò tí wọ́n jí gbé kúrò ní ìjọ ECWA àti Cherubim and Seraphim ìkíní àti ìkejì ní ìlú Kúrúnmìwálí, ìjọba ìbílẹ̀ Kajuru, ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ Àìkú. Bí ìsìn ṣe ń lọ lọ́wọ́, orúkọ yìí ṣe àfihàn bí wọ́n ti jí odidi ìdílé gbé kúrò ní ilé ìjọsìn tí ìlú wa gboyin kan tí ó fẹ́ẹ̀ dahoro. Ìkọlù yìí wáyé láì tí pé ọ̀sẹ̀ kan tí ìlú yìí san 2.6 million naira owó ìdásílẹ̀ fún ogún ará ìlú tí wọ́n kọ́kọ́ jí gbé gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀.
ṣùgbọ́n ìjọba àti àwọn agbófinró sẹ́ ẹ̀sùn bí wọ́n ti ní kò sí ohun tí ó jọ ìṣẹ̀lẹ̀ ajínigbé. Títí di àná ni abúlé yìí fi di ahoro. Àwọn tí wọ́n mórí bọ́ ti sá kúrò nílùú lọ fara ṣoko sí ìlú lágbègbè níbi tí wọ́n ti ní ẹbí àti ọ̀rẹ́. Bákan náà ni àwọn mìíràn farapa níbi ìgbìyànjú àti mórí bọ́. Àlàyé tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ṣe àfihàn wípé odidi ìdílé ni wọ́n jí gbé. Ìdílé bíi ìdílé Jonathan ní mọ̀lẹ́bí 12 lákàtà ajínigbé, ìdílé Amos ní 13, Marcus Makurdi ní 10, Ishaya àti Danisa jọ ní 7, Bawa ní 6, Danjuma àti Musa jọ ní 5. Ní àwọn ìdílé mìíràn ni wọ́n ti ní ènìyàn 4, 3 tàbí 2 tí wọ́n jí gbé. Ẹni tí ó dàgbà jù láàrin àwọn tí wọ́n jí gbé yìí ni Augustina Matthew tí ó jẹ́ ẹni ọdún 69 71, nígbà tí ẹni tí ó kéré jù jẹ́ Salvation Idris ọmọ ọdún 6. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọkùnrin oníwòó ti ààfin ọba Simeon Ọlánìpẹ̀kun tí àwọn agbébọn jí gbé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara ti gba òmìnira lẹ́yìn tí wọ́n san 20 mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ ránsọ́ọ̀mù fún àwọn tí wọ́n jí gbé. Ẹni wọ́n jí gbé, Ọláolú, tí í ṣe ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ NYSC, gba ìyọ̀ǹda ní ọjọ́ Ajé, ṣùgbọ́n bàbá rẹ̀ pẹ̀lú àwọn yòókù tí wọ́n jọ jí gbé ṣì wà ní àkàtà àwọn ajínigbé. Orísun ìròyìn láàrin mọ̀lẹ́bí tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé ọmọọba gba òmìnira lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé. Bí Ọláolú ṣe ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn tí wọn kò ṣe àfihàn rẹ̀ látàrí ìpèníjà ti ara àti ti ẹ̀mí tí ó ti là kọjá, physical and psychological trauma. Ṣùgbọ́n ọba Simeon Ọlánìpẹ̀kun pẹ̀lú ará ìlú yòókù tí wọ́n jí gbé ṣì wà ní àkàtà àwọn ajínigbé bí wọ́n ti ní àwọn ajínigbé yìí ń béèrè fún mílíọ̀nù 15 náírà mìíràn kí ọba tó lè gba ìyọ̀ǹda. Níbi ìṣẹ̀lẹ̀ mìíràn ni iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ ìṣẹ̀lẹ̀ ajínigbé tí ó wáyé ní Kúnmi-Wálé, abúlé kan ní ìjọba ìbílẹ̀ Kajuru, ìpínlẹ̀ Kaduna, lẹ́yìn oríṣiríṣi àhesọ tí ó dìrọ̀ mọ́ ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ yìí. Nínú àtẹ̀jáde alẹ́ àná ni iléeṣẹ́ ọlọ́pàá ti ní àwọn gba ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ ajínigbé tí ó ti dá awuyewuye sílẹ̀ láàrin ìlú àti àwọn olùgbé. Àtẹ̀jáde láti ọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí ló mú gómìnà ìpínlẹ̀ Kaduna pe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ ẹ̀ṣọ́ aláàbò State Security Council sí ilé ìjọba Kaduna, ṣùgbọ́n èdè-àìyedè bẹ́ sílẹ̀ níbi ìpàdé bí àwọn kan láti ìjọba ìbílẹ̀ tí ìkọlù ti wáyé ṣe kọrí ojú sí àkọọ́lẹ̀ ìṣíwájú ọlọ́pàá tí wọ́n ní irọ́ ni. Èyí ló mú ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí, ṣe àkójọpọ̀ ìwádìí wọn kí wọ́n tó wá fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ọlọ́pàá ní ọ̀rọ̀ tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna sọ jẹ́ ara ìgbìyànjú láti má dá ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin ìlú, kì í ṣe láti dọwọ́ bo ẹ̀sùn. Lẹ́yìn ìwádìí ni wọ́n padà wá fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòtítọ́ ni ìkọlù àti ìjínigbé wáyé. Hundeyin ní lójú ẹsẹ̀ ni wọ́n darí àwọn ẹ̀ṣọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ṣọ́ yòókù láti lọ gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀ kí àlàáfíà sì jọba ní agbègbè. Iléeṣẹ́ ọlọ́pàá wá rọ ará ìlú àti àwọn oníròyìn kí wọ́n ṣe sùúrù pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bí wọ́n ti ní kí ará ìlú máa gba ìròyìn láti iléeṣẹ́ ọlọ́pàá gbọ́, kí wọ́n dẹ́kun àti máa tẹ́tí sí àhesọ tí ó lè ba ìgbìyànjú agbófinró jẹ́. Síwájú àkókò yìí ni ẹgbẹ́ Kristẹni Nàìjíríà (CAN) ti ìjọba ìbílẹ̀ Kajuru kéde wípé àwọn adàlúrú jí olùjọ́sìn 172 gbé níbi ìsìn tí ń lọ lọ́wọ́ ní ọjọ́ Àìkú, ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna Muhammad Rabiu dá ìròyìn yìí nù bí ó ti pè é ní irọ́ tí wọ́n mọ̀ọ́mọ̀ gbé kiri láti fi dá rògbòdìyàn sílẹ̀. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kaduna náà dá ẹ̀sùn yìí nù bí ó ti ní kò sí ìjínigbé èrò ìjọ ní ìjọba ìbílẹ̀ Kajuru. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
AGF àti mínísítà àná fún ìjọba àpapọ̀ Abubakar Malami ní ó ṣeé ṣe kí ó pẹ́ lákàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Oríṣiríṣi orísun ìròyìn láti iléeṣẹ́ agbófinró jábọ̀ wípé àjọ DSS ti ń gbé ìgbésẹ̀ àti gba àṣẹ ilé-ẹjọ́ láti fi sí àhámọ́ títí ìwádìí wọn yóò fi parí. Ẹ̀sùn tuntun Malami bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé lẹ́yìn tí àjọ DSS náwó gan ní kété tí ó parí gbèdéke ìyọ̀ǹda rẹ̀ ní ọgbà ìwà àtúnṣe Kùjé, ìlú Àbújá. Láàrin ìṣẹ́jú àáyá tí Malami dáṣẹ̀ kúrò nínú ọgbà Kùjé níbi tí wọ́n fi pamọ́ sí láti oṣù Kejìlá ọdún tí ó kọjá lórí ẹ̀sùn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn án wípé ó lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú aya rẹ̀ Asabe àti ọmọkùnrin wọn jọ kó owó tí ó tó $8.7 billion. Gẹ́gẹ́ bí àlàyé EFCC, wọ́n ní wọ́n lo oríṣiríṣi ilé-iṣẹ́, ilé-ìfowópamọ́ àti high-value real estate fi ṣe ìdúnàádúrà ní ìlú Àbújá àti ibòmíràn lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ni a gbọ́ wípé ó ti fìdí ìyọnípò Julius Abure múlẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú Labour. Bákan náà ni ilé-ẹjọ́ pàṣẹ fún àjọ elétò ìdìbò INEC kí ó ṣe ìdánimọ̀ Sínátọ̀ Nnamdi Usman gẹ́gẹ́ bí ojúlówó adarí. Amòfin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ìníbẹ̀bẹ̀ Effiong ni ó ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti ní òun wà ní ilé-ẹjọ́ nígbà tí wọ́n gbé ìdájọ́ yìí kalẹ̀. Effiong ṣàlàyé wípé adájọ́ Lifu ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ lónìí Ọjọ́rú tí ó fìdí Nnamdi Usman múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó kan ṣoṣo láti darí ẹgbẹ́ Labour. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé sáà Abure ti tẹnubẹ́po pẹ̀lú ìdájọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ gbé kalẹ̀ síwájú àkókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.